Hallelujah. 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 Lórúkọ Jésù, ọ̀sẹ̀ yá tù wá lára. Ọ̀sẹ̀ yìí á dùn fún wa. Ayọ̀ inú ọ̀sẹ̀ yìí á tó wa lọ́wọ́. Ọba olùbùkún, torí pé wákàtí kejìlá ọjọ́ lù lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ yìí. Lórúkọ Jésù, mo sọ lórúkọ Baba tọmọ tẹ̀mí mọ́, áńgẹ́lì wákàtí àti àkókò yìí ó yá kó lọ dá ọ láre. Mo ní kó lọ gbére pàdé rẹ. Ayọ̀ ọjọ́ òní kó tú ẹ lọ́wọ́, kó tú ẹ lẹ́nu, kó bá ọ kalẹ̀. Lórúkọ Jésù kò ní bọ́mọ ẹ lọ́wọ́ o. Jésù náà Olúwa wa. Tá a bá wo ẹ̀kọ́ tó jáde fún wa lónìí, ó ń sọ fún wa nípa, ó ń bá a sọ nípa àánú, nípa kí ni àánú ṣíṣe. Àánú ṣíṣe. Ṣé rí, ó dára kí ènìyàn kọ́ bá a ṣe ń ṣe àánú. Torí mọ́ ẹ̀mú sí pé ọ̀rọ̀ ẹni kí ni àánú ṣíṣe, pé àkọlé ẹ̀ ní àánú ṣíṣe. Tó o bá ń ṣe àánú, Bíbélì wípé fún aláàánú ní kí ni lòun yóò ṣàánú fún. Ìyẹn pé ẹni tó bá ń ṣe àánú, ó máa ṣe kí ni ó máa rí àánú gbà. Àánú ló dẹ̀ ń ṣògo lórí ìdájọ́. Tó o bá ń ṣe àánú dáadáa, má jẹ́ ń tàn ẹ́. Mi ò rí ogun tó lè dìde sí ẹ. Mi lè rí ibi tó lọ fi ẹ́ sùn tí Ọlọ́run ní jà fún ẹ nípasẹ̀ pé kí ni, torí pé òun ṣe àánú nínú ìfẹ́ Ọlọ́run. Now, ẹ̀kọ́ yẹn sọ fún wa, ìwé Oníwàásù orí 11 yẹn, ẹsẹ̀ kìíní sọ, ó ní fún oúnjẹ rẹ sí ojú omi, nítorí tí ìwọ ò rí lẹ́yìn ọjọ́ púpọ̀. Ohun tí ọ̀rọ̀ yẹn sọ ni pé ohun tó o bá ní, fi ṣàánú fọ́mọdé, fi ṣàánú fágbà, fi ṣàánú fún ọkùnrin, fi ṣàánú fún obìnrin, fi ṣàánú fún onílé, fi ṣe àánú fún àlejò. Ẹni tó mọ̀ àtẹni tó mọ̀, gbìyànjú láti máa ṣe àánú fún. Nítorí pé gbogbo èyí tó ń ṣe yìí, ó ṣe kí ni ó máa padà rí lọ́jọ́ ìkẹyìn. Ògbọ́n ni ó ní nítorí tí ìwọ ò rí lẹ́yìn kí ni ọjọ́ púpọ̀. Láwọn ìgbà kan tó lérò, wà kò rí pé òun rí àánú yẹn gbà ni. Wọ́n máa ń sọ nǹkan kan nílé ní, mò ń jẹ àwọn oore ọ̀fẹ́ kan lénìí Ọlọ́run, and I thank God for that. Pé nígbà tí mo ní, tí Ọlọ́run sí tó lé olóbùkún tí mo sì ń ṣiṣẹ́ ara, tí mo tọ́lọ́run bùkún mi ò mọ owó kan lè yàn kí n ná, mo máa ń ṣe àánú gan. Ṣé ẹ bí pé àánú ìgbà yẹn tí mò ń ṣe, nígbà tó wá di pé ó sáfẹ́rẹ́ lọ́wọ́ tá a wà ń sìn, tá a gbaṣẹ́ Olúwa, tó sáfẹ́rẹ́, ṣé ẹ mọ̀ pé náà tẹ́mi ti ṣàánú fún gbà yẹn, ọ̀pọ̀lọpọ̀ ló sì máa ń ṣàánú fún mi lè dèní. Èmi àni ẹ̀gbọ́n, no ẹ ò rí bẹ́ẹ̀, no ẹ náà jẹ́ bẹ́ẹ̀. Èmi àni bàbá kò rí bẹ́ẹ̀, èmi àni àsìkáyé àtọ́mọ̀jẹ́. Hallelujah. Títí di àárọ̀ ìmọ̀ yẹn sọ̀rọ̀ yìí, mo sì rí àánú Ọlọ́run gbà. Hallelujah. Ṣé rí fún oúnjẹ rẹ tó sọ sí ojú omi yẹn, owó lé o. Ṣe àánú fún gbogbo ènìyàn, má ṣe, má bójú wẹ̀yìn. Yorùbá máa ń pè kan, wọ́n ní oṣoore oníkògbìn ẹ́, ó ní ọwọ́ kan ìkà nínú ni. Definitely owó yẹn kò yọ pọ̀lọpọ̀. Ẹlòmí àti wọn pé àbóhun lòun ń ṣèkàlù ẹ̀ ń bá mi. No, ìkà ènìyàn kan wà níbì kan tọ́ní ṣé wọ́n mọ̀ orí ṣe ni, tọ́ní àwọn fẹ́ ní nǹkan tó fẹ́ bá bọ̀ bẹ, ọwọ́ kan ìkà èèyàn tó nínú nìyẹn, kì í ṣe bẹ́ẹ̀ pé wọ́n ló ṣèkà. Bẹ́ẹ̀ tó o bá lè ní Ọlọ́run, tó o lè dúró nínú ìfẹ́ Ọlọ́run, tó
tó jẹ́ pé nínú gbogbo tó ń ṣe nínú Ọlọ́run ni. Èmi ò rí nǹkan tí ọwọ́ kan fẹ́ ṣe nínú ìrìnàjò yẹn. Ọwọ́ yẹn máa wá, Ọlọ́run tó dẹ̀ dá ẹ, tó mọ̀ ẹ́, tó nínú ẹ, tó mọ̀ pé inú ẹ bó ṣe rí, tó ṣe ń ṣe sí ọmọlàkejì ẹ, sí gbogbo ènìyàn, tó fẹ́ gbogbo ènìyàn nínú ìfẹ́ kan, tó ń ṣe ohun tó tọ́ tó yẹ. Ọlọ́run fún ẹ ló máa bó ṣe kí ni bó ṣe máa gbé ọwọ́ yẹn dànù. Ọwọ́ ìka èèyàn ìwò ìka ìwò tálẹ́ rẹ̀ tí èèyàn kan lè dàbí Ọlọ́run ni. Bí ènìyàn bá ṣe bí ènìyàn, Ọlọ́run á ṣe bí Ọlọ́run. Tí ó mọ̀ bẹ́ẹ̀ ni èèyàn lè máa ṣe bí èèyàn lórí ayé ẹ, lórí iṣẹ́ ẹ, lórí ìrìnàjò ẹ. Kọ́ sọ pé nítorí pé ìwọ àánú ló mọ̀ ṣe, àwọn fẹ́ wò tó fẹ́ bá wò, jẹ́ kí èèyàn ṣe tiẹ̀. Ìwọ wá gbọ́ náà láyè ká lọ́sí kí ni ó lọ́dọ̀ ṣe tiẹ̀. Ká wá wo ọ̀gá nínú ènìyàn àti Ọlọ́run. Hallelujah. Ó gbọ́ nǹkan tó yẹ ẹsẹ̀ kejì yẹn sọ ni. Ó ní fi ìpín fún méje àti fún mẹ́jọ pẹ̀lú, nítorí tí ìwọ kò mọ ibi tí yóò wà láàyè. Yẹn pé nínú oore tó ń ṣe yẹn, ó ṣe fún ọmọdé, ó ṣe bàbá, ó mẹ́lẹ́yìn tó ń bọ̀ wá sí kíni, wá ṣe é lóore nínú wọn. Ó mẹ́ tó máa ṣe, tó máa padà sí kíni, ó ṣe é láǹfààní nínú àwọn tó ń ṣe. Ó lè ṣe oore fún èèyàn dúdú sí, ó jẹ́ ìyẹ̀kú padà kíni ló máa san fún ẹ. Ó lè lọ ṣe oore fún èèyàn gíga sí, ó jẹ́ ìyẹ̀kú ló máa padà san fún ẹ. Níbi tó kíni, níbi tó fọkàn sí. Hallelujah. Ó ní bí àwọn sọ́mà bá kún fún òjò, wọ́n sì tú dà sí ayé. Bí igi bá sì wó sí ìhà gúúsù tàbí sí ìhà àríwá, níbi tí igi náà gbé ṣubú sí, níbẹ̀ ni yóò sì máa gbé. Ẹ wo òwe ni o, gbogbo ọ̀rọ̀ yẹn òwe ni o. Hallelujah. Ìyẹn ni pé gbogbo nǹkan tí ò ń ṣe yẹn, ó dàbí pé kí òjò ṣú sí ojú sọ́mọ̀ ni. Ẹ̀rù tó bá ṣú wá ṣú dúdúdúdúdúdú, tó bá yá kọ́ agbèrò abẹ̀rẹ̀ sí nínú wálẹ̀. Tó gbogbo nǹkan tó ń ṣe yẹn, àwọn òrùn bẹ́ kí ni wọ́n bẹ kójọ. Ìyẹn ni pé òjò ń ṣú, òjò ṣú dúdú yẹn, wọ́n kójọ fún ẹ, àwọn áńgẹ́lì yẹn kójọ. Gbogbo ṣe ń ṣe bọ́kùnrin tó ṣe wọlé tó ṣe pápá ẹ, àwọn áńgẹ́lì kan kójọ fún ẹ, wọ́n bẹ stọ́ ẹ̀. Tó bá yá, a máa wá. Ìyẹn ni pé ó wá rọ̀ bí òjò. Igi tó ṣubú sí kí náà tó ṣubú yẹn, lẹ́gbẹ́ bí ìtì gẹ̀ẹ́sì tó bá gbé yẹn, ìyẹn pé ohun tó ti ṣe yẹn, ó ń bọ̀ wá padà bá bá ẹ, torí pé ó ti gbé wà padà ká. Hallelujah. Wá kóyè sí nǹkan kan tọ́wọ́ yẹn wá sọ ní fásitì yẹn o. Ó ní ẹni tí ó ń kíyèsí afẹ́fẹ́ kì yóò fúrúgbìn, àti ẹni tí ó sì ń wojú àwọn sánmọ̀ kì yóò ṣe kí ni o, kì yóò ṣe ìkórè náà. Òwe náà ni o. Yẹ́ pé oore tí mo fẹ́ ṣe é sì kí mo fẹ́ gbà náà tó lè san fún mi ni. Òde wọ́n ní iṣẹ́ ọkọ̀ fún jàre, òkú lè san. Ìbí àjẹ́ jẹ́ kí n kọ́ kí n kọ́ ṣe kò lè òkú lè san padà. How do you know? Ẹlòmíràn ni wọ́n ní iṣẹ́ fún kí mo fẹ́ ṣe fún. Kò lè mọ́ fún mi jàre, tí bá ṣe kò lè mọ́ fún mi. Kò lè mọ́ fún mi jàre, kúkú filẹ̀. Ẹ kíyèsí, o ti ń kíyèsí afẹ́fẹ́, torí bó ti ń sọ pé tó bá ṣe fún ìkùkú lè sọ fún ẹ. O ti ń kíyèsí afẹ́fẹ́. So that níwọ̀n ìgbà tí wọ́n bá ti ń kọ̀ láti ṣe àánú, láti ṣe oore yẹn, ìwọ̀n gan máa expect kí ni o, máa expect ìwòrè o ò lè kórè. Ìyẹn pé ìyẹn ìtumọ̀ pé o ò lè kórè, torí bó ti ń kíyèsí afẹ́fẹ́, o ti wò pé kí ló fẹ́ gbà nú ẹ̀, tó bá ṣe é gbọ́ kí mo fẹ́ gbà nú ẹ̀. Kò sí nǹkan kan tó fẹ́ gbà yàrá jẹ́ gbogbo òye mímọ́ lọ́wọ́ mi dẹ́m fi ṣe kòtò mi. Hallelujah. So o lè kórè yẹ pé ayọ̀ kan ò lè wọlé ló ń jẹ́ bẹ́ẹ̀. O gbọ́ Bíbélì ni, ó ní ẹnìkan wà tó ń fọ́ká. Ó ní kí ni ó dẹ̀ ń pọ̀ sí. Ó ní bẹ́ẹ̀ lè àkọ́ wà ní kí ni ó háwọ́ ẹ̀ ní ṣe akágàn, bí ṣe lè akágàn ni. Bíbélì sọ pé kí ni fún kìkì ni kìkì àìní ni kò lè ní. Hallelujah. Now, máa wá gbọ́ǹkan tí ọ̀rọ̀ ẹ sọ o. Ó ní bí ìwọ kò ti mọ ipa ọ̀nà afẹ́fẹ́, tàbí bí egungun ti ń dàgbà nínú aboyún, àní bẹ́ẹ̀ ni ìwọ kò lè mọ iṣẹ́ tí Ọlọ́run ṣe. Ṣẹ́gbọ́n, ṣé o lè mọ iṣẹ́ Ọlọ́run tí ń ṣe ohun gbogbo ni? O lè mọ iṣẹ́ Ọlọ́run tí kìí tó ń ṣe ohun gbogbo, o lè ẹ́fà mọ iṣẹ́ láyé yìí. Bọ́mọ ṣe ń dàgbà nínú aboyún, omi lọ́gbọ́lọ́gbọ́ méjì pàdé, ó di gidi ó dẹ̀jẹ̀,
àwádìí kúlúbà ẹ̀jẹ̀ ní ẹ̀hún ìgbà tó bá yá àdìbá sí ẹran from there a máa grow bó ṣe grow yẹn a bẹ̀ sí yọ gbogbo bọ́tà ní ojú imú ẹnu ọwọ́ ẹsẹ̀ gbogbo nǹkan tó jẹ́ pé pàtì ara pátápátá a bẹ̀ sí jáde omi lọ́gbọ́lọ́gbọ́ ló di ẹ̀jẹ̀ ló di bá sí ẹran ló di gbẹ̀rẹ̀ ṣé wọ́n lè júwe bí Ọlọ́run ṣe ṣe tó fi rí bẹ́ẹ̀ nínú aláboyún níwọ̀n ìgbà tó ti mọ̀ ọ́ so o lè mọ̀ ìgbà tó lọ́wọ́ lè dé o lè mọ orí tó fẹ́ ṣe tó yọ Ọlọ́run fẹ́ sọ fún ẹ mo rí pí tiẹ̀ mo ní títí dáhùn yìí àwọn nǹkan tí mo gbélé bọ̀ sí ń kà so tó o bá ń ṣe má rò pé o ń sọ nǹkan nù tó o bá ṣàánú fọmọdé má rò pé o ń sọ nǹkan nù tó o bá ṣàánú fágbà má rò pé o ń sọ nǹkan nù tó o bá ṣàánú fọmọbìnrin má rò pé o ń sọ tó o bá ṣe fọkùnrin má rò pé o ń sọ nǹkan nù ó gbé ni ó ń bọ̀ wá ká tó àti à ń kójọ fún ẹ tó bá yá á padà wá rọ̀ bí òjò fún ẹ hallelujah now ọ̀nà tó lọ́wọ́ dẹ̀ máa fi ń san kò lè yí ẹ ó lè ẹ́ fàmọ́ láíláí ọ̀nà tó lọ́rùn bá ṣòro láti ṣe iṣẹ́ rẹ ọ̀nà rẹ ẹnìkan kò mọ̀ àwa má rí rí ó wá sọ fún ẹ o ó ní kùtùkùtù fún irúgbìn rẹ yé pé nígbà tó o sì wà lọ́dọ̀ tára rẹ sì dá tó Ọlọ́run pèsè fún ẹ bákìní bá àwọ máa rí kò ń ṣe òun ṣe ní ọba tó bá lè ṣe ìyàn wá sọ́dọ̀ ẹ oní kò sí kú padà wá níwà ó dẹ̀ ní Ọlọ́run wù ẹ́ àwọn áńgẹ́lì yẹn kọ bó ṣe wáyé tó jẹ́ pé bí ebi ló ń pa kò rí kọ́kọ́ jẹ́ ọkọ̀ ìjọ mi ò sọ àwọn alápámásíṣẹ́ o tó àwọn alápámásíṣẹ́ kan wà ń ta bọ́sọ̀rọ̀ máa dúkà bí ẹ̀gbọ́n mi sọ nípa yẹn o mo ń sọ nípa àwọn ènìyàn tẹ́ pé wọ́n jẹ́ aláìní tí kò sí wọ́n ń gbìyànjú fún ìlàkàkà lórí iṣẹ́ kan wọn ò rí èyí tó ní kan kò mọ́ jẹ́jáde fún wọn náà ó wá rí ẹ ọkú gbọ́dọ̀ ẹjọ́ ebi pàmì ẹjọ́ ìṣàánú mi ọ̀ ẹjọ́ ń gbélé ọ̀ ẹjọ́ wà ládùúgbò ó dẹ̀ ní ó sọ pé kò sí ojú Ọlọ́run ń wù ẹ́ o kò lè náà èyí tí tó bá lè àfọ́jì ní nǹkan tó ní brother ẹ má bínú owó ẹ tó ọ̀dẹ́ lọ tí ẹ jẹ́ ká jọ mánéjẹ ẹ̀rọ ẹ̀gbálẹ̀ kí mi náà mánéjẹ lé mẹ́jẹ ń tọ́ ẹ torí oúnjẹ tó jẹ gbọ́jẹ ìkọ́kọ́ ṣe fún olówó ẹ̀ náà ọkọ̀ ẹ̀ akọ́kọ́ súnmọ́ fún ẹ jẹ́ kó wá lọ fi owó ẹ̀ jẹ nǹkan tó fẹ́ fi jẹ ẹlẹ́dàá ìkíni wá tún súnmọ́ fún ẹ torí pé kí ni o ṣe nínú níwọ̀nba tó nẹ́ni ó wá ní àti ní àṣálẹ́ má ṣe dáwọ́ rẹ̀ dúró yẹn pé tó bá ti di obìnrin kí ní ẹ̀ láti àárọ̀ ọjọ́ ẹ títí di ọjọ́ alẹ́ má dáwọ́ ìdúró ló sọ fún yẹn má dáwọ́ dúró máa tẹ̀síwájú láti máa ṣe lọ òun lórí sẹ̀lẹ́sì sọ fún pé má ṣiṣẹ́ lọ má ṣe wà ìsinmi má fúrúgbìn olúkórè ń bọ̀ má ṣiṣẹ́ lọ má wà ìsinmi má fúrúgbìn olú ìkórè ń bọ̀ ohun tó ń ṣe yẹn òun pè é ní òun fúrúgbìn nìyẹn òun bọ̀ wá kà because olúkórè ń bọ̀ ẹni tó máa kórè ń bọ̀ wá kórè fún ẹ at the end of the day ó dàbí kọ́ náà máa sọ fún ẹ pé lágbájá tó ní sáà súnmọ́ mi bàbá kí n súnmọ́ yín èmi nílò ọgbà ìwọ́n tó bá súnmọ́ yín máa fún ẹ̀ tí ẹni pé òbé ìwọ́kọ̀ súnmọ́ lọ́rùn yẹn bí ó fẹ́ ṣe nǹkan ẹgbẹ́ àkùnrin ṣe fún ẹgbẹ́ máa wò bẹ́ àkùnrin ṣe ṣùgbọ́n wà máa sọ pé no mi wá tó mi ìwá tí wọ́n sọ yẹn wọ́n ní ẹ́ má wá àwọn dẹ̀ máa wọ̀ ẹ̀ràn bẹ̀ tó bá súnmọ́ yẹn fún àǹfààní ara ẹni so má dáwọ́ gbogbo nǹkan tó bá ń ṣe níwájú Ọlọ́run ní rere má dáwọ́ ìdúró láburú má dáwọ́ ìdúró wà á padà gbà á hallelujah now ó wá ń tẹ̀síwájú ó ní nítorí tí ìwọ kò mọ èyí tí yóò ṣe rere yálà èyí tàbí èyí ni tàbí bí àwọn méjèèjì yóò dára bákan náà torí ohun tí ọ̀rọ̀ ń sọ ni pé bóyá orin tó ti ṣe ní àárọ̀ ọjọ́ ẹ ìgbà tó kọ́ dé tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bùkún ẹ̀ tó bẹ̀rẹ̀ ṣẹ́ Ọlọ́run pèsè fún ẹwẹ́rẹ́ kéékèèké bóyá àwọn kéékèèké tó ṣe yẹn bóyá òun bọ̀ wá padà sọ fún lọ́jọ́ alẹ́ ọ̀mọ̀ bóyá tó ṣe ní alẹ́ yẹn gangan àwọn àdúgbò ṣe lọ́jọ́ alẹ́ nígbà tí ó ti ọdún dá odúgbò lọ yẹn bóyá òun máa padà sọ fún ọ̀mọ̀ so bóyá òun sọ pé bóyá méjèèjì ló sì ló ń bọ̀ wá sán ìjọ ìfúnnù ẹ̀rí ẹlòmíà kú tán wọn ni
Ọlọ́run kò yẹ kí kú tí mẹ́nu yìí sìn ẹ̀rí nígbà tí mo gbọ́ sórí bàbá òṣùpá wọn nígbà tí bàbá òṣùpá kú tán àṣàwọn tí bàbá ń sanwó sukú ọmọ ọ̀pọ̀ àwọn tó ń bọ́ ó pọ̀ ọdún fẹ́ máa sanwó sukú ọmọ mi ń sìn ìmí ni tọ́lú fẹ́ bá mi sanwó lé mi báyìí ẹ kíyèsí èèyàn dẹ̀ mọ̀ pé bàbá ń ṣe nǹkan wọn yẹn ẹ bá ní kó má dà fún bàbá yẹn gbogbo sórí ti bàbá yẹn tí mo dẹ̀ ń gbọ́ láyé mi ò gbọ́ pé bàbá yẹn ó ṣèkárí àánú ni orí ni so àwa náà táwa wá ń jorí ọ̀fẹ́ yẹn ẹ jẹ́ káwọn náà máa gbìyànjú láti ṣe nǹkan wọn yẹn nípa ṣíṣe wọn a rí pé ògo Ọlọ́run á máa sọ̀rọ̀ náà ìwà lórúkọ Jésù èèyàn kan ṣàmì ògo Ọlọ́run á sọ̀rọ̀ náà ayé rẹ̀ ó wá gbọ̀ngbọ̀n tó sọ ni ní fàṣẹ́mi ó ní nítòótọ́ ìmọ́lẹ̀ dùn ẹgbọ́n àti ohun dídára ní fún ojú láti wo oòrùn ẹ̀rí ọ̀sán bọ́ọ̀lù ṣe wá ń sìn ṣé gbogbo nǹkan lórí kedere àbí gbogbo nǹkan lórí ṣe gbogbo ẹ̀ kedere kò sí ni ó dá fojú láti máa wò orí kedere ń sìn ẹ jẹ́ kó dòrú kó má sí náà kí ló máa ṣe tí ò ní máa wá náà káàkiri lóru wá máa wá náà kiri lókùnkùn ìkòkò kùkù dùn wò because nǹkan tó ń wọ ò lè ẹ́ fàárí bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ tó bá lóòrùn báyìí wá rí ni wá rí kedere ni ó ní ìmọ́lẹ̀ dùn because wà free ara ẹ̀ wà ṣe bó ṣe wù ẹ́ ìyẹn pé tó bá ń ṣe àánú ò free níbi gbogbo ó máa ń sọ ọkàn bàbá àṣọfà ní títí bàbá àṣọfà gbogbo ìgbà tó kúrò láyé ẹ̀rí kí bàbá ẹ̀rí pé ó ní bodyguard ni mọ́mì ṣé gbọ́ pé bàbá ní bodyguard láyéláyé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ àwọn pastors lé nìkan hallelujah nígbà tí ṣe ọwọ́ ọ̀pọ̀ yes máa ń sọ Ọlọ́run ọkọ̀ máa ń balẹ̀ fún kankan mo nígbàgbọ́ pé tí Ọlọ́run bá bùkún mi lénìí bodyguard mi ṣé ẹ̀kọ́ lè sọ mi ni Ọlọ́run nìkan lọ́ba tó lè sọ ẹ̀ ta ni bodyguard àbí bodyguard gbọ́dọ̀ tó bá kọ́kọ́ wá sáìsì ẹ̀ fún òun bá kọ́kọ́ wá nìkan jókòó síná Bíbélì sọ pé bí kò bá ṣe pé Olúwa ń pa ìlú mọ́ kí ló sọ àwọn tó ń sọ ń ṣe lásán ni sọ kí lẹ́wọ́n báká wá gbọ́ nǹkan tí ó wá sọ ó ní síbẹ̀ ó ní jẹ́ kí ó rántí yes mi tẹ̀ tí bẹ̀ ó ní ṣùgbọ́n yes ó ní ṣùgbọ́n bí ènìyàn wà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún ibi tí mo wà ní àbí ó ní ṣùgbọ́n bí ènìyàn wà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó sì ń yọ̀ nínú gbogbo wọn síbẹ̀ jẹ́ kí ó rántí ọjọ́ òkùnkùn pé wọ́n ò pọ̀ ohun gbogbo ní kí ni o tí ń bọ̀ kí ni o asán ni ẹgbọ́n tó wọ́n pọ́jọ́ òkùnkùn máa ń bọ̀ tá a bá ṣe gbogbo ayé ìtàn pátápátá ẹ kíyèsí inú sàárè níbi tí wọ́n ń rìn inú sàkú tó ń rìn tí wọ́n pọ́ ti ó lè mọ kankan mọ́ ó ti tán ẹ̀yà gbogbo làkàkà gbogbo fàákòdán ẹ̀wọ̀n tí mo ní mi lè fún yàn bẹ̀ mi kèsí èyàn kó tó bá mi ṣiṣẹ́ owó mi ní ibi tá a kúrú sí nìyẹn èèyàn tó wà mọ̀ kódà ó lè jọ ọmọ burúkú kan ọmọ ìlú lọmọ náà ló bá lọ yà akọ̀ǹgọ́ ní owó yẹn á ní bàbá burúkú yẹn ìgbà tó wà láyé ó láwọn ojú bí nǹkan míì ọmọ bá múwó á mú gbogbo tó ní akọ̀ṣe báṣubàṣu á dẹ̀ bí jẹ́gbẹ̀lẹ̀ gbá ló bá tán ó yá ẹ̀rẹ́ èèyàn kan tó ní ìgbà tó wà láyé òun sì èkó sí báńkì kẹ̀ wọ́n ó ní kinní kan tó ń ṣe ó wá lọ ṣe sínú ilẹ̀ ló lọ rí kinní yẹn sí ibẹ̀ ló ń stọ̀ owó ẹ̀sùn lẹ́yìn ẹ̀ ó tún ní kinní kan ló lé bọ́ọ̀sì kan ló lé jẹ́ pé owó tí ò bá fẹ́ lọ kó sínú bẹ̀ ó máa ń kọ́ ẹ̀ sínú ilé ibẹ̀ àwọn ọmọ ti sọ ṣùgbọ́n kò sẹ́ni tó lè mọ̀bí tó ń fi díẹ̀ sí so ìgbà tó kù díẹ̀ kó kú ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀ yẹn ń ṣọ́ ó gẹ̀ẹ́tẹ̀ títí ó mọ̀bí tó fi kíìsì ọmọ àlè nígbà tí bàbá kú tán olórí ìṣìkò àwọn tó kù ní ìrìnàjò kan tó dé ẹlẹ́lẹ́ni ó ti mú kí nígbà báyìí kò sí ló dájú wa tó yìí ìyẹn kọ́kọ́ sí ìyẹn náà bí ó wá lọ síbi inú ibi tó lọ ṣe iní sí inú ilẹ̀ tó lọ gbégé ní sí ó ti lọ bẹ́ mo ti ṣòkú bàbá owó bàbá ẹ̀ máa fi ṣòkú ẹ̀ ẹ̀rí
nígbà táwọn tó kù dé èyí tó fi hàn ọ́nà mọ̀ ẹ̀sà ẹ̀sìmà pẹ̀lú gbogbo bó ṣe ń kúbẹ́kúbẹ́ tó ń kúbẹ́kúbẹ́ tó ń kó sí nìkan tó ṣe nìkan ìgbà tó kú kọ́ṣọ́ sí mọ́ sà wọ́n lè sí mọ́ ẹ̀ tí òun ìgbà tó bá wà láyé ìgbà yẹn ni kí ni o ṣe nǹkan tí ó tọ́ láti ṣe torí pé kí ni níbi tó ń lọ ibi òkùnkùn tó ṣe kí ni tó jẹ́ pé òkùnkùn máa pò wá pẹ́ńbẹ̀ oh my god ẹ̀mí ẹ̀dẹ̀ ti jáde mo ti lọ sí iṣẹ́ lọ́dọ̀ bàbá ilẹ̀ wa fẹ́ sọ so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣe kí ni ká máa kọ́ bí a ṣe ń ṣe kí ni o bí a ṣe ń ṣe àánú ká máa rántí pé gbogbo nǹkan tá a ní ọjọ́ kan ń bọ̀ tá a máa fi sílẹ̀ tá a máa lọ o lè sí pẹ̀lú ẹ̀rù bó o lówó lọ́wọ́ wàá kú bó o lówó lọ́wọ́ wàá kú ẹ̀rù kò yóò fi lè jẹ́ ikú náà ló máa gbẹ̀yìn ẹ so kí ló wá dé níwọ̀nba tó ní tó lè fi help kí ló dé níwọ̀nba tó ní tó lè fi ṣàánú ebi á dẹ̀ máa pààyàn lẹ́gbẹ̀ẹ́ ìwọ́dẹ̀ ní tó yẹ kó fún wàá ṣe báyìí wàá máa fún mọ́ka wàá máa fún mọ́ka wàá máa ṣe báyìí ìwọ náà rántí pé ọjọ́ kan ń bọ̀ ìwọ náà máa ha àwọn kan náà máa ìwọ náà máa sí fáànù lọ́dọ̀ àwọn kan so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kọ́ bí kí ni o bá a ṣe ń ṣe àánú ẹ̀kọ́ kejì yẹn wá sọ fún wa ìwé Mátíù orí 13 láti ẹsẹ̀ 24 ó sọ fún wa ó ní òwe mìíràn ní ó pa fún wọn jẹ́ pé òwe kan ní afibá ní Solomon ló fi bá a sọ̀rọ̀ nínú ìwé oníwàásù náà Jésù náà tó bá ń fi òwe mìíràn bára sọ̀rọ̀ sí ó wípé ìjọba ọ̀run dàbí ọkùnrin tí ó fúrúgbìn rere sí oko rẹ̀ ọwọ́ kọ̀ọ̀ka èèyàn ni mo fẹ́ sọ fún yẹn o ọwọ́ kan tó bá sọ pé ó ní ọwọ́ kọ̀ọ̀ka ènìyàn nínú ibẹ̀ ni mo fẹ́ lọ yìí o ń ṣe rere ó ń ṣàánú ó ń ṣe gbogbo ẹ̀ ẹ wá gbọ́ nǹkan tí ẹ̀kọ́ yẹn sọ ó ní nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fún èpò sínú àdìkámà ó sì bá tirẹ̀ lọ ta lọ̀tá yẹn èṣù ìwọ tó ti ń fúrúgbìn tó ń ṣàánú ọmọdé tó ń ṣàánú bàbá bó ṣe ń ṣe ó tún jẹ̀bi ìkà ènìyàn kan ó wà ń bẹ̀ ó lọ sọ pé mo ṣe eré kò gbè mí ó ní ọwọ́ kan ìkà ènìyàn nínú ni ìkà yẹn ní Sátánì because èèyàn tó bá ń dúró wípé orin tó ń ṣe kó má gbà yẹn gbọ́ mi ẹ̀mí tó ń bá ṣiṣẹ́ ẹ̀mí èṣù ni ẹ̀mí àìmọ́ nìyẹn ẹ̀mí àìmọ́ máa ń pa nǹkan jẹ́ ní ibi ló dẹ̀ máa ń mú báyàn so ó ti gíní ó ti ṣe ó ti bá tiẹ̀ lọ ó ní ṣùgbọ́n Jésù ló ń sọ̀rọ̀ yẹn ó ní ṣùgbọ́n nígbà tí èèhù rẹ̀ sọ jáde tí ó sì so èso nígbà náà ní èpò búburú gíní ó fi ara hàn pẹ̀lú ẹ̀rí nǹkan tó ń díṣẹ́ lọ́wọ́ àdẹ́dọ̀gbé bóyá nǹkan tó ń dí ẹ lọ́wọ́ nígbà tó ń ṣoore tí gbogbo ọbẹ̀ sí dáadọ́ ẹ̀ ìgbà tó bá yá Ọlọ́run fúnra rẹ̀ pẹ̀lú pé bóyá lọ fara hàn èpò búburú ẹni o Ọlọ́run akọ̀ṣe fáìlì ẹni tó wà ní ọ̀rọ̀ ẹni gbogbo orí tó ń ṣe tí ò gbé lájọjọ yẹn ìkàyà tó ń ṣe é rè Ọlọ́run ni adẹ̀ sáṣìírí ẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tó wà bẹ̀ tó bá ti tó àṣírí ẹ̀ ò ní láti bàjá pé yẹ kí Ọlọ́run dìbò lọ́wọ́ lájọ́ ò nílò ẹ̀ because kì í ṣe nípa agbára ẹ̀ kì í ṣe nípa ipá ẹ̀ tàbí nípa mímọ̀ ṣe ẹ̀ ló fi rí àṣírí yẹn Ọlọ́run fúnra rẹ̀ ló mọ̀ jẹ́ kó hù jáde tí èpò rẹ̀ bá sọ jáde sí a ò lè rí èpò búburú bó ṣe wà ní ìjọ nìyẹn o ẹlòmíà fẹ́ máa ṣe ní ìjọ bẹ́ẹ̀ náà kọ́ máa gbọ́n náà máa tẹ̀lẹ́sẹ̀ rẹ̀ àgbà ló máa ṣe náà ló máa ń bẹ̀ ló ń ṣe ẹ́ ṣé wà nìkan ní wọ́n á kò fojú sí ẹ lára ó ń kó báyìí lọ nìyẹn o olóògbúkú ni o ó ń dé lọ kò lè ṣe o ó lè dìwọ́ lọ́wọ́ pé kò bá ṣe èpò là ń pè wọ́n èpò búburú nìyẹn ìwọ ló ní gbà fún pé náà má dì mí lọ́wọ́ jọ má dì mí lọ́wọ́ ní nǹkan tí mo fẹ́ ṣe fọlọ́run bẹ́ẹ̀ tí tó bá ti lọ gbà ó lọ gbẹ́kọ̀ọ́ bàbá náà wá ṣe bàbá ní mo jẹ́rìí bàbá yẹn bó ṣe jókòó ní lẹ́nu tẹ́bílì àwọn àṣẹ báyìí á dẹ̀ máa wò ó pé bóyá ọ̀nà fẹ́ gbẹ̀kọ́ tó bá lọ gbẹ̀kọ́ ajẹ́pẹ́ tiẹ̀ nínú tiẹ̀ náà bá ẹ nìyẹn ó wá sọ ó ní nígbà náà ni èpò búburú fi ara hàn pẹ̀lú ó ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọ̀dọ̀ baálé náà tọ̀ ọ́ wá wọ́n wí fún pé Olúwa irúgbìn rere kí ìwọ fún sínú oko rẹ níbo ni ó hà ti ní èpò búburú ṣẹ́rí
Olúwa wa ìgbà tá ń jáde ó ń gbàdẹ̀ jẹ́ kí ló fa gbogbo tó ń ṣẹlẹ̀ sí tí gbogbo ẹ̀kọ́ ìdíbà ìkọlù kí ló fà á tí ló gbé ìbúburú fi wá wù jáde mẹ́ èsì wọn Jésù wá fún wọn Jésù wá sọ ó ní ó sì wí fún wọn pé ọ̀tá ni ó ṣe èyí ẹ̀rí ọ̀tá ni ó ṣe èyí ó ní àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì bí pé ìwọ afẹ́ kí a lọ fà wọ́n tu kúrò kí ni Jésù wá sọ ó ní ó sì wí pé bẹ́ẹ̀ kọ́ nígbàtí ẹ̀yin bá ń tu èpò kúrò kí ẹ̀yin kí ó má bàa tu àlìkámà pẹ̀lú wọn ṣe ti rí òun ló fi jẹ́ pé nínú ìjọ mo máa ń sọ mo kọ́ àwọn ẹ̀kọ́ nínú àwọn ìtàkùn pápá gan àní nípa àwọn sítórì tí mo gbọ́ mo dẹ̀ di àwọn nǹkan mú gan òun mo ṣe máa ń sọ pé nínú ìjọ tí gbogbo nǹkan bá ń lọ tó bá ṣe ń lọ kò sí ní kí èpò búburú má farahàn èpò búburú máa wà ní ìjọ àwọn ọmọ máa ń máa ń fọ kì í fẹ́ kí ìjọ jọ èpò búburú ni wọ́n tí ó bá ti wá farahàn papa a máa lé ní ìdánilò wọ́n ní papa ní nínú ẹ fi sílẹ̀ ẹ jẹ́ ká máa gbàdúrà fún ẹ̀rí lẹ́nìí ṣáwà lè ṣe iṣá ẹ fi sílẹ̀ ẹ jẹ́ ká máa gbàdúrà fún nínú wọn náà adẹ̀rí pé kí ni ọlọ́run dẹ̀ ń gbàkóso ayé ọ̀pọ̀lọpọ̀ bí a mo ti sọ sórí kan rí wọ́n ń pe máa ní kí là ń kó ìyàwó ẹ̀ tí bàbá fẹ́ fún wọ́n máa ló kú èmi kọ̀ọ̀lọ́ mẹ́kọ́ lọ́jọ́ mo lọ ṣe wọ́n lọ ṣe sí ní parishman táìmù ẹni ni wọ́n sí ìyàwó yẹn tí ọ pé bàbá náà sórí tèmi gbọ́ tí bàbá bá wo bóyá yẹn kò wà ókè dáadáa tí wọ́n bá tọ́jú ẹ̀ wọ́n ní ẹ̀wọ̀ olóògùn ló ṣọkọ àbíkú ayọ̀dá fẹ́ máa fẹ́ ẹ̀ nílànà kẹfẹ́ ìmí wọn kọ̀lẹ̀ múyàwó fún bàbá àfún ikẹfẹ́ náà tó bá mọ́ bàbá tó bá sí ní wọ́n láti máa fẹ́ fún àwọn èèyàn tó jẹ́ àwọn àgbàgbà lóòjọ́ ìwọ fẹ́lẹ̀ àbáwọn tó jẹ́ pé wọ́n tí níyàwó ìwọ fẹ́lẹ̀ irú kí là ń kó yẹn ó dá pé bàbá ẹ̀ ti níyàwó kan tẹ́lẹ̀ tó bàbá wá fẹ́ ìyàwó yẹn fún ó ní ìwúmọ̀ ẹ̀ ó gì kò fáì rárá ó gì gan pé máa kí là pé kọ́kọ́ òpin ilé pápágan pápá èèyàn kí náà kó tẹ̀lé ọ̀mọ̀wé ni ẹ̀pẹ́ ọ̀mọ̀wé dẹ̀ ní èèyàn tó wọ́n fẹ́ fún kò kádù kò tó fáìn ẹ wò ó dá kí ẹ máa fọ́lò ẹ̀mí mímọ́ nǹkan lè dá lójú kó má dá ní nínú láì mọ̀ pé ògo ńlá ni pápá gbé fún kílànkó tí kílànkó mọ̀ ó sàkọ̀ pé wẹ́ pápá ló fún mi ó sàgbà bẹ́ẹ̀ ẹbọ̀ gbígbé kíkọ bá tẹ́lọ gbẹ̀gbẹ̀ kí ọ sàgbà ó gbà bẹ́ẹ̀ wọ́n nígbà tó wáyá at the end of the day ó fẹ́ ìyá yẹn wọ́n bẹ̀ sí jọ gbé the next thing ó rí pé ẹmọ̀ èyàn tí wọ́n bẹ̀ sí tún ṣe ẹgbẹ́ tó bá pọ́lìṣì nǹkan máa ṣe kí ni tó bá tún bẹ̀ sí ó máa ń wá fọ́fà yé pé obìnrin orí wà báyìí àṣé kò sí ọwọ́ ìtọ́jú ní lára ẹni ẹni fíríkìsì àwọn ògo tí kò lérò ó bẹ̀ sí gírí ó bẹ̀ sí wọlé yé pé góòdì ni bàbá gbé fóun tó wọn mọ̀ yé ìyá ẹ̀kú wọn wá sí sílẹ̀ kọ́ ẹgbẹ́ ibi máa ń ṣe ẹmọ̀ ara inú máa yóò dùn ẹmọ̀ yé pé ó mọ̀ pé nǹkan tó sọ lọ́wọ́ tó ó wà very very important gan ta ló mọ irú kí náà pé náà ta ló mọ oore tó náà ti ṣe kó tó wá lọ rí oore yẹn gbà mo ti sọ pé o lè ṣe oore fún èèyàn kúkúrú ní pé ọ̀gá ló máa san ta ló mọ oore tó ti ṣe kí papa tó wá wò sùsùn kó tó fa ìránṣẹ́bìnrin lé lọ pé gbà góòdì lélẹ̀ tí mo fún yìí tó wọ́n dẹ̀ mọ̀ pé góòdì ni tó wá padà kíni tó wá padà mú mo gbọ́ ní ìwáṣẹ̀ tí ó sì wá sún jẹ́ wọ́n jẹ́ ká mọ̀ pé gbogbo àwọn ọmọ wúmà yẹn kódà àwọn sí Nàìjíríà wúmà ẹgbọ́n wá dé tó ń lọ tó ń bọ̀ kó tó di kókù can you imagine kí ló fà á torí pé kí ni pápá ó rí gbogbo ìrìnàjò ẹ̀ nínú ẹ̀mí ó lè bí sí máa ń pé gbogbo ìrìnàjò tó bá máa ṣe ẹ jẹ́ ká máa ohun gbogbo tá a bá fẹ́ ṣe ní ká máa ṣe nínú ẹ̀mí so nípasẹ̀ ẹ̀mí mímọ́ tó bá ń ṣe àtọ̀nà wa a máa padà gé ní gbogbo nǹkan tí kí ni o tá ń gbìn yẹn a máa padà ká ní ìkẹyìn hallelujah now fásitì ẹ ìbẹ̀lẹ̀ ọ̀rọ̀ ẹ̀kú sí fún fẹ́ dúró ẹ̀kọ́ ẹ̀rí ó ní ẹ jẹ́ kí àwọn méjèèjì kí ó kí ni o kí ó dàgbà pọ̀ títí di ìgbà ìkórè
ní àkókò ìkórè èmi ò wí fún àwọn olùkórè pé ẹ kọ́kọ́ tètè kọ́ sí kọ́ kó èpò jọ kí ẹ dáná kí ẹ dì wọ́n ní ìtì láti fi iná sun wọ́n, ṣùgbọ́n ẹ kó àlìkámà sínú abà mi. Àwọn olùàlìkámà, àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe rere, ẹ kó wọn, ẹ tọ́jú wọn sínú abà mi. Òun ló jẹ́ pé tá a bá kú tán lọ́run, wọ́n ní lọ́run bá ṣe gbọ́, èmi ò dọ́run rí, bẹ̀ẹ̀ bá ṣe gbọ́. Àwọn kan ń lọ sọ́wọ́ ọ̀tún Olúwa, àwọn kan lọ sí sọ́wọ́ òsì Olúwa. A dẹ̀ gbọ́ pé ọwọ́ ọ̀tún láyé ń bẹ. Orí yẹn kìí ṣe pé láyé ń bẹ o, ọwọ́ ọ̀tún láyé ń bẹ. Ayé ní orí yẹn sọ kìí ṣe ayé. Àwọn tabakọ̀ ń kọ̀ nínú ìṣòro la máa ń wò, àti wo kí ni ọ̀rọ̀ yẹn sọ nínú orí yẹn. Ọwọ́ ọ̀tún láyé ń bẹ. Láyé ń bẹ, ọwọ́ ọ̀tún láyé ń bẹ lórí yẹn sọ. Ọwọ́ ọ̀tún yẹn láyé yẹn ń bẹ. Wọ́n sọ ẹ̀mí mímọ́, ẹ̀mí alààyè ó wà lọ́dọ̀ bàbá, ẹni tó lẹ́ẹ̀mí rẹ̀ yóò sì rí ògo rẹ̀. Ẹni tó bá ní ẹ̀mí Ọlọ́run ló máa ń padà rí ògo yẹn. Àwọn ló máa ń padà jókòó ní ọwọ́ ọ̀tún bàbá. Àwọn láyé yẹn wà fún Ọlọ́run. Ayé yẹn lọ́wọ́ ọ̀tún yẹn, àwọn tí wọ́n ṣe rere nínú ayé yìí tó ń jẹ́ àlìkámà, àwọn náà ní ayé yẹn. Ṣé àlìkámà ni mo fẹ́ jẹ́ ní àbí èpò? Ṣé àlìkámà ni wọ́n fẹ́ jẹ́ ní àbí èpò? O ti gbọ́ èpò, ó ní ẹ dì wọ́n ní ìtì, ẹ dáná sun wọ́n. Àwọn àlìkámà ẹ kó wọn sínú abà mi. Àwọn ni Ọlọ́run máa ń padà ṣe kí ni ló máa ń padà wò, ló máa ń fojú rere, ló máa ń fi ń wò wọ́n. Lórúkọ Jésù, fún ìwọ tó rí àmì ṣe, mo gbàdúrà fún ẹ lónìí, wàá rí ojú rere àtàánú Ọlọ́run gbà. Ẹ̀mí mímọ́ tó máa fi bá Ọlọ́run rìn, láti mọ ohun tó tọ́ àtèyí tó yẹ láti máa ṣe, láti máa pé bí a ti ń ṣe àánú, láti mọ̀ bí a ti ń fi fúnni. Mo sọ lónìí pé lórúkọ Jésù, ẹ̀mí yẹn ó yá kó wọnú ọkàn yẹn lọ. Bó o ti ń ṣe, wàá gbadé yìí lọ́dọ̀ bàbá, wàá gbadé ògo lọ́dọ̀ bàbá, ọkàn rẹ̀ á sì balẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká gbàdúrà mẹ́ta yìí. Olúwa ìrẹ làṣà mi, èmi máa ń wojú rẹ, ṣí ilẹ̀kùn àánú sílẹ̀, bàbá máa jẹ́ kémi lọ lófo. Wọ́n sọ pé Olúwa, ṣí ilẹ̀kùn àánú sílẹ̀ fún mi. Ó wù mí láti máa ṣe àánú. Jẹ́ kí n ní àánú gbà, kí n lè máa ṣe àánú fáwọn ènìyàn. Ẹ̀mí mú ìwọ ni àṣà mi. Ó yá ṣe àánú fún mi, ó yá pariwo Jèhófà dúró. Jèhófà, ó dẹ̀ sọ̀rọ̀ Jésù Kristi. Máìkà mi mọ́ bàbá mi àtọ́lọ́run mi, Ọlọ́run àánú. Ṣílẹ̀kùn àánú sílẹ̀ fún mi. Ẹ jẹ́ kí n rí àánú gbà, kí n lè ṣe àánú fáwọn tí mo fẹ́ ṣe àánú fún. Ẹ jẹ́ kí n rí ìrànlọ́wọ́ yín gbà, kí ẹ̀mí pẹ̀lú lè ran ènìyàn lọ́wọ́. Gbàdúrà Jésù Olúwa wa. Ẹ̀rí ẹlòmí ń gbàdúrà bí àdúrà ìdákẹ́jẹ́jẹ́. Wá sọ nígbà kejì, Ọlọ́run àánú, ó wù mí láti máa ṣe àánú fáwọn ènìyàn gbogbo. Olùrànlọ́wọ́ ni ọ́, èèyàn tó máa fà mí dìde, tí máa fi lè ṣe àánú fáwọn tí àwọn èèyàn tó wù mí láti ṣàánú fún wọn. Ẹ̀mí mọ́ ò, ẹ tó máa gbé mi dìde dà, ó yá rán sí mi kó wá fà mí gòkè. Bó ṣe ń fà mí gòkè, ẹ̀mí tí máa fi máa ran àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú, Olúwa gbé sínú ọkàn mi, ó yá pariwo Jèhófà dúró. Jèhófà Jésù Kristi Máìkà mímọ́, bàbá mi àtọ́lọ́wọ́ bá tó pọ̀ nípa àti agbára. Ọlọ́run ẹ̀mí mímọ́ ò, ẹni tó máa fà mí dìde jà, èèyàn tó máa fà mí gòkè, tí máa fi gòkè, tí máa fi lè ṣàánú fáwọn tó yẹ kí n ṣàánú fún. Ó yá lórúkọ Jésù, ẹ̀mí mímọ́, ó yá rán sí mi. Jèhófà, ó yá rán sí mi. Bó o ṣe ń rán sí mi tó ń fà mí dìde, tó ń fà mí gòkè, ní orúkọ Jésù, jẹ́ kẹ́mi pẹ̀lú lè ṣe fún ènìyàn. Ẹ̀mí tí máa fi ran ènìyàn lọ́wọ́, Olúwa gbé sínú ọkàn mi. Jèhófà ràn mí lọ́wọ́ nínú ara nínú ẹ̀mí, kí n lè padà mọ̀ pé wá ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní ìgbà kẹta, wàá sọ fún Ọlọ́run, Olúwa ṣe mí ní àlìkámà rere. Má jẹ́ ya èpò nínú ilé rẹ.
ẹ̀mí mímọ́ ò ṣe mí ní àlìkámà, má ṣe mí ní èpò. Àlìkámà ló máa ń padà jèrè lọ́dọ̀ rẹ ní ìkẹyìn. Bàbá ṣe mí ní àlìkámà, má jẹ́ yèkù nílé mọ́ rẹ. Ó yá pariwo Jèhófà dúró, Jèhófà Jésù Kristi Michael mímọ́, bàbá mi àti ọlọ́run mi, ọlọ́run ọ̀ṣọ́fà, ọlọ́run aláàánú, ṣe mí ní àlìkámà nínú ilé rẹ, ṣe mí ní àlìkámà nínú ẹbí mi, ṣe mí ní àlìkámà nínú ìjọ rẹ, ṣe mí ní àlìkámà níbi gbogbo láàárín ìlú tí mo wà. Olúwa ṣe mí ní àlìkámà. Ẹ̀mí mọ́ ò níbi gbogbo tí n bá wà, Olúwa ṣe mí ní àlìkámà, má ṣe mí ní èpò ọlọ́run mi. Ẹ̀mí mọ́ má jẹ́ ń bá wọn ya èpò. Ṣe mí ní àlìkámà nínú ìjọ rẹ, ṣe mí ní àlìkámà nínú ilé rẹ, ṣe mí ní àlìkámà níbi gbogbo láàárín ẹbí, láàárín ọ̀rẹ́, láàárín ojúlùmọ̀. Olúwa ṣe mí ní àlìkámà rere, jẹ́ kí n rí àánú rẹ gbà. Ṣe mí ní ọmọ ọ̀dọ̀ rere, kí lè mọ̀ pé wá ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nítorí pé orí àmì méje ṣe, ní orúkọ Jésù ni mo wí fún ìwọ tó orí àmì ńlá méje ṣe. Mo sọ ọ́ lórúkọ Bàbá, mo wí lórúkọ ti Ọmọ, mo wí lórúkọ ti Ẹ̀mí Mímọ́. Agbára ìgbédìde ìrí ògolo, agbára ìgbédìde ìrí ògolo, agbára ìgbédìde ìrí ògolo lórúkọ Jésù, ayọ̀ǹda ẹ̀ fún ẹ bẹ́ẹ̀.